A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ ní gbogbo ìgbà tẹ́ bá ń wò mí. May God continue to be with you. Please continue to subscribe and God will continue to enrich your pocket. Adúpẹ́ lọ́dọ̀ yín, mo dúpẹ́ lọ́dọ̀ yín gidi gan ni ẹ̀yin tèmi dáadáa. I'm very happy. So, irú question báyìí sìn, mo ní bóyá weekend wọn máa treat àmọ́ kíní yẹn ti ń wá léra wọn so mo ní láti treat eléyìí ni. Ọkùnrin kan ló kàn sí mi, ó ní òun new father, ìyàwó rẹ̀ new mother. Ìgbà tí ó kù díẹ̀ kí ìyàwó ń bímọ, ara àwọn ẹ̀kọ́ tí wọ́n fún àwọn ni pé tí ó bá ti bímọ tán òun ní láti dúró 3 months kó n tó súnmọ́ ìyàwó òun, nítorí kọ́lọ̀ má jẹ́ ká rí àìsàn after 40 days tí àwọn Yorùbá ń pè ní ọlọ́mọ jẹ́ ká rí àìsàn 40 ọjọ́. Ọlọ́run ní jẹ́ àrí o, ẹ̀yin tẹ́ ń wò mí náà Ọlọ́run ní jẹ́ àrí. Ó ní ìyàwó òun dẹ̀ ti gbà bẹ́ẹ̀, òun ti mú ọkàn, òun ti sọkàn ń gírí. Ìyàwó dẹ̀ bímọ ní ayọ̀ àtàláfíà lẹ́yìn 2 weeks, so that 2 weeks ní ẹ̀nà la wà nú ẹ̀yìn. Lẹ́yìn 2 weeks ó di ní òrùjọ́ kan, ọmọ ń sùn lọ́wọ́, ìyàwó bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́, ìyàwó bá sọ pé hello my dear, ẹ̀dẹ̀ ní ó lóun mọ̀ kan tí ìyàwó ń fẹ́, òun sọ wípé rárá, pé ṣe bí mọ́mí ẹ̀ sọ fún un pé 3 months ní kó ní sùúrù, àti pé òun ò fẹ́ problem fún un, because ọmọ yẹn fún àwọn ní oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ pé tó tẹ bá ti ṣe o, ọmọ máa máa mú lọ́mú o, ọmọ máa depreciate o, oríṣiríṣi nǹkan ṣáà ní ìyá yẹn ṣáà sọ. Ó ní òun wá ní rárá pé òun ò fẹ́ ṣe, ó ní ìyàwó ṣáà nínú rẹ̀ òdùn, ó ṣáà padà lọ sùn. Ó ní so òun wá ní kó ń gbé ọ̀rọ̀ yìí wá kí àwa ká bá wọn dá sí i. Èmi náà wá gbé wá síwájú nílé ni pé èmi màá fẹnu sí èyí tí mo ti bèrè lọ́dọ̀ àwọn tó jù mí lọ, tá ti rí àti experience tá ti rí, èmi máa fi fún ní lesson níbí báyìí lè ní. Jẹ́ ẹ̀yin náà tẹ́ bá mọ̀ nípẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí ní comment box. Òun nìkan tí mo gbé wálé nìyẹn. So mo dúpẹ́ lọ́dọ̀ náà fún èyí tó ṣe ojú ẹ̀mí wa. Lálákọ̀ọ́kọ́ náà mo kí ẹ púpọ̀, congratulations. Ọmọ náà dàgbà, ó dògbó, ó ju olókọ lọ, ó sì lálùbáríkà inshallah. Lálákọ̀ọ́kọ́ tá bá ní ká fi ti àdínì ṣe, ó wà nínú hadith reported by Buhari and Muslims pé ìyàwó Ànábì Muhammad sallallahu alaihi wasallam, that is Ummu Salama, ó sọ pé after 40 days ni ó wà okay fún obìnrin láti ṣe anything, pé by that time gbogbo ẹ̀ ó ti dá, gbogbo pé bleeding after birth, gbogbo omi tó máa ń jáde pé gbogbo ẹ̀ ti already ó ti dá nígbà yẹn, pé ìgbà yẹn obìnrin wá lè wẹ̀ gúúsù, ó lè máa bẹ̀rẹ̀ sí ní kírun, ó lè máa bẹ̀rẹ̀ sí ní gbàwẹ̀ táyàwẹ̀ bá wà ní táìmù yẹn. 40 days ni wọ́n sọ. Sharia court tí àwọn mùsùlùmí tẹ̀lé 40 days náà ni after birth bleeding, gbogbo ẹ̀ tí wọ́n fi conclude sí 40 days náà ni. 40 days ni mùsùlùmí sọ. Àmọ́ àtẹ́bá ní traditionally, àwọn traditional míì ó lè jẹ́ pé tradition ìlú kan àbí ibìkan ṣá, àwọn believe pé bóyá 30 days tí kò fara pẹ́ Islam, tí ò dẹ̀ fara pẹ́ medical. Kò síbi tó ti sọ fún wa pé ọmọ ó bẹ̀rẹ̀ sí ní fà látọmú tí ọmọ náà wà máa depreciate, mi kò sí ní islamically bẹ́ẹ̀ dẹ̀ ni medically kò sí níbẹ̀. Àmọ́ tá bá ṣe ń sọ́ọ̀sì tí ò bá tún yẹ, o lè lọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn doctors tó mọ̀ ń pẹ̀. Àmọ́ mo fẹ́ wá tẹ̀síwájú kú mọ́ from real experience. Ara obìnrin yà ọ̀tọ̀ọ̀tọ̀, àwọn obìnrin míì after 7 days gbogbo nǹkan tó ń jẹ́ postnatal bleeding yẹn ó ti stop. Àwọn míì after 9 days postnatal bleeding yẹn ó ti stop. Àwọn míì dẹ̀ ní 14 days ó ti stop pátápátá.
ní 40 days yẹn ní 40 days yẹn àwọn míì gan ó ti máa kọ́kọ́ stop ní 7 days 40 days yẹn àwọn míì ti máa lọ bẹ̀rẹ̀ menses wọn ní after 40 days yẹn. mo ti rí obìnrin kan tí gbogbo menses yẹn ti stop ní 9 days ó dẹ̀ wà bẹ́ẹ̀ kò sí bleeding kankan mọ́ ìgbà tó di 40 days exactly ó bẹ̀rẹ̀ bleeding tó jẹ́ menstruation. so kò wọ́pọ̀ from àwọn tí mo ti fi wálẹ̀ ní ẹnu wò kò síyàn tó ṣe bleeding láti jẹ́ tó ti bímọ títí kan 40 days tó bá tiẹ̀ máa wà ó lè ṣe lénìí kó stop díẹ̀ kó tún di 3 days kó tún wá díẹ̀ kó tún di another 3 days kó tún wá díẹ̀ kó mọ wá díẹ̀ débi á weekly kó tó wá stop. ara ni tẹ bá obìnrin mẹ́wàá jọ lénìí ẹ máa rí experience oríṣiríṣi àmọ́ pé kí ẹ̀jẹ̀ continue fárárá fún 40 days kò jẹ́ bẹ́ẹ̀. so wọ́n tún wá tẹ̀síwájú nínú ṣẹ̀ríà ara oríṣiríṣi ni àwọn míì tí ẹ̀jẹ̀ wọn bá ti parí ní after 7 days yẹn tó bá ti parí tó ti rí pé ó ti parí pátápátá kó tó di 7 days yẹn gan a ti máa rí pé kíní ti fẹ́ stop ó lè ṣe after bleeding yẹn dáadáa fún 3-4 days. so ní 5th days ó ti rí pé ó ti stop ní 6 days ó lè mọ̀ rí mọ́ ní 7 days ó ti parí nìyẹn tó bá máa fi di 8 days fi sabilillah ó yẹ kó wẹ̀ kó bẹ̀rẹ̀ prayers àti fasting. so òun àtọkọ ẹ̀ wọ́n lè mọ ríra wọn because ó ti bá wẹ̀ àbí but èyí tí bleeding rẹ̀ ò stop nínú 2 weeks tó bá yẹ pé o fẹ́ bèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ tí bleeding yẹn ṣì ń wá o ní ẹ̀tọ́ láti bá a sùn because ó wà nínú Quran pé ẹ jìnnà sí àwọn ìyàwó yín tó bá ṣe menses ní Quran 2:222 Surah Al-Baqarah because after birth bleeding is just like menstruation. àmọ́ tó jẹ́ pé ó ti stop tí wọ́n náà dẹ̀ confirm pé ó ti stop tẹ́ bá súnmọ́ra yín tẹ́ ń ṣeré ìfẹ́ yín gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe sọ kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ kò pọn dandan pé kó pé 40 days because tí ẹ̀jẹ̀ rẹ bá ti stop ní after 7, 8 days 10 days 12 days 14 days túláàsì ni kó wẹ̀ kó dẹ̀ padà síbi ìrun ẹ̀. so ìwọ ọkọ náà o lè mọ bẹ̀rẹ̀ sínú súnmọ́ obìnrin tó wá bẹ́ẹ̀ in court pé ọkọ mi ó yá ara ti tù ú kò ṣe menses mọ́ ara ẹ ti balẹ̀ ó ready láti receive ẹ it is not as if wo ló lọ first ẹ òun ló wá pé ọkọ mi ó yá àmọ́ béèrè lọ́wọ́ ẹ̀ dáadáa confirm lọ́wọ́ ẹ̀ ṣé kò kí n ṣe kó fẹ́ ní rẹ̀ lára ṣé kò kí n ṣe kó fẹ́ ṣe torí kó lè bẹ̀ tẹ́ lọ́rùn bóyá ẹ̀rù ń bà kó mọ́ lọ cheat ẹ̀ níta bóyá ẹ̀rù ń bà kó mọ́ lọ bẹ obìnrin míì bóyá ẹ̀rù ń bà bóyá ò ṣe súnmọ́ òun yẹn ó ti ní ẹ́ lára tí yẹn ò bá síbẹ̀ tó jẹ́ pé ara rẹ̀ ti wà okay continue ẹ mọ́ you understand ẹ mọ́ no problem ẹ̀yin lẹ máa mọ̀rú family plan tẹ́ máa wá ṣe tó máa di pé 2 weeks àbí 3 weeks because oríṣiríṣi lára àwọn obìnrin míì á gbọ́ nínú story wọ́n lóyún after 1 month wọ́n lóyún after 3 months wọ́n lóyún after whatever so ẹ̀yin lẹ wá mọ irú kí lorúkọ ẹ̀ irú family planning tẹ́ máa ṣe. so kò bá jẹ́ àlàyé tí ẹ̀jẹ̀ bá ti stop arákùnrin tó béèrè question yẹn go on sàn àmà ẹ mọ family plan bẹ̀rẹ̀ kó tó bá dìsa láti rí ìyàwó ẹ̀ lálẹ́ bẹ̀rẹ̀ sí ní ronú family plan tẹ́ máa ṣe àwọn ará ẹlòmíì sharp ni àwọn ará obìnrin míì sẹ́ni bó ṣe ń fún ọmọ lọ́mú yẹn ó lè mọ́ lóyún kankan àwọn obìnrin míì tó bá fún ọmọ lóyún steady wà láìtẹ̀láì kò sí oyún kankan tó máa ní kò sí oyún kankan tí ó máa ní ìkan tó máa dàbí ẹ̀ṣẹ̀ nínú ọ̀rọ̀ yìí ni pé tó bá jẹ́ pé ìyàwó rẹ̀ sì ń bleed lọ́wọ́ tó lọ ń bá sùn òun ni ó dàbí pé Ọlọ́run sọ pé òun fara mọ́ àkọ́bìtà bá ṣe rí kà nínú Suratul Baqara àmọ́ tí gbogbo ẹ̀ ti tán pátápátá kò sí nǹkan kò sí wàhálà and again láfikún fa ó lè jẹ́ kó ti pẹ́ kóbìnrin tó ti súnmọ́ obìnrin ọkùnrin ká sọ pé kó ti pé maybe 1 month or 2 months sóyè yín kó tó wá fi 2 weeks after birth kún ara máa rí bákan àmọ́ tí ẹ bá ti súnmọ́ra yín ọjọ́ kan yẹn náà ni tí ẹ bá ti súnmọ́ra yín ọ̀nà ti ṣí nìyẹn tí ọkùnrin bá kọ́kọ́ wọlé náà ó lè feel sharp pain obìnrin yẹn lè feel sharp pain because ẹ mọ̀ pé ibi tó ṣẹ̀ṣẹ̀ gba tí ọmọ ṣẹ̀ṣẹ̀ là kọjá definitely ara kíkan yẹn ó máa wà ń bẹ̀ àmọ́ tí ọkọ bá ti wọlé lẹ́ẹ̀kan gbogbo ẹ ó ti tán nìyẹn gbogbo ara nínú ìyẹn tí wọ́n bá ti lè ṣí lẹ́ẹ̀kan ọ̀nà ti ṣí ayọ̀ ti dé àmọ́ ìwọ ọkùnrin
ara oríṣiríṣi lobìnrin ní ẹ wá family planning tí ẹ máa lò. Family plan oríṣiríṣi ló wà. Obìnrin lè lọ kó ṣe, ìwọ ọkùnrin náà ó sì lè lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà ní tó bá bẹ̀rẹ̀ because àwọn ní àti láwọn ọkùnrin tó sọ pé after 2 weeks ló ṣe sọ yẹn náà, after 3 weeks, after 1 month. In fact, mo ti rí ẹ̀kan tó sọ pé 1 week rí, but ìyẹn mi ìfaramọ́ because kò sí ní ẹ̀jẹ̀ yẹn ò tí ì dá pátápátá. Àmọ́ wọ́n wà lọ́wọ́lọ́wọ́ lẹ́ni tí wọ́n sì ń bára wọn ṣe ọkọ àtìyàwó. Ìwọ ọkùnrin àìmọye family planning, àìmọye tí èmi ò sọ which one is perfect here. Àmọ́ àwọn mi wà wọ́n sọ wípé withdrawal method. This is on point by 2 using my words to help you. Bye for now.